A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́runmadẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ fún gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello kí ó jọ̀wọ́ ara rẹ̀ fún ìgbẹ́jọ́. Bákan náà ni ilé-ẹjọ́ ṣe ìkìlọ̀ wípé kí ó má túbọ̀ gbé ìgbésẹ̀ kankan títí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Kò sí ẹni tí ó mọ ìrìnsí Bello láti ìgbà tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ ti gbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú un níbi ìkọlù tí wọ́n ṣe sí ilé rẹ̀ ní ìlú Àbújá ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ni a gbọ́ wípé ó dáàbò bo Bello níbi ìgbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Bello ni ó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tí ó lé ní 80 bílíọ̀nù náírà 80 billion naira tí wọ́n ní ó ṣe kúmọkùmọ nígbà ìṣèjọba rẹ̀ fún ọdún 8. Ààrẹ àjọ òṣìṣẹ́ ni a gbọ́ wípé ó kọ̀ láti jẹ́ ìwé ìpè tí iléeṣẹ́ ọlọ́pàá fi ránṣẹ́ sí i. Nínú lẹ́tà tí ajáàrò fi ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Fẹ́mi Fálànà ni wọ́n ti ṣàlàyé ìdí tí ajáàrò kò ní fi jẹ́ wọn ní olú iléeṣẹ́ wọn l'Àbújá àyàfi bí wọ́n bá lè ní sùúrù di ọjọ́ 29 oṣù kẹjọ nítorí ìwé ìpè yìí kò tètè tó wọn lọ́wọ́. Ẹgbẹ́ òṣèlú APC ni a gbọ́ wípé wọ́n ti kọ̀rọ̀ ojú sí èròǹgbà ẹgbẹ́ òṣèlú PDP láti fa ààrẹ ìjẹta Goodluck Jonathan kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje du ipò ààrẹ fún ọdún 2027. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni adarí ìròyìn fún ẹgbẹ́ òṣèlú APC Bala Muhammed Ibrahim ti sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP ń ṣe gbọmọgbọmọ àti gorí àlééfà tipátipá. Ó ní bí Jonathan bá gbà láti figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu níbi ìdíje tó ń bọ̀ yóò jẹ́ ìjákulẹ̀ lẹ́ẹ̀kan sí i. Èyí ń wáyé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àti fa Jonathan kalẹ̀ bí ó ti lérí wípé òun yóò fagilé èròǹgbà rẹ̀ àti di ààrẹ bí Jonathan bá gbà láti díje. Agbófinró ilẹ̀ òkèèrè ti fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lórí jìbìtì $10 million owó COVID-19 tí ó fi jìbìtì gbà lọ́wọ́ ìjọba ilẹ̀ United States owó fún àwọn aláìníṣẹ́ US. Nínú àtẹ̀jáde láti ọ́fíìsì agbẹjọ́rò ìjọba US ni wọ́n ti ṣàlàyé wípé ọwọ́ ba Yomi Ọláyẹyẹ tí gbogbo ènìyàn mọ̀ sí Sàbí láti ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 13 oṣù kẹjọ bí Ọláyẹyẹ ṣe ń balẹ̀ sí pápákọ̀ òfurufú John F. Kennedy ní ìlú New York ni wọ́n rá a mú. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé láàrin oṣù kẹta sí oṣù keje ọdún 2020 ni Ọláyẹyẹ pẹ̀lú àwọn mìíràn lu iléeṣẹ́ 3 tó ń ṣe ìrànlọ́wọ́ fún àjàkálẹ̀ àrùn COVID-19 ní jìbìtì. Wọ́n ní àwọn wọ̀nyí díbọ́n pẹ̀lú ayédèrú ìwé ẹ̀rí ṣe àkọọ́lẹ̀ orúkọ láti béèrè fún ìrànlọ́wọ́ bí wọ́n ti ṣe bí ọmọ orílẹ̀-èdè US tí ó lẹ́tọ̀ọ́ sí owó COVID-19. Ọláyẹyẹ ti fi ara hàn fún ìgbà àkọ́kọ́ ní ilé-ẹjọ́ New York ní ọjọ́ 14 oṣù kẹjọ. Bákan náà ni ó farahàn ní ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ Boston ní ọjọ́ Ìṣẹ́gun. Iléeṣẹ́ ológun ilẹ̀ Britain ti ṣí ààyè sílẹ̀ fún ìgbanisíṣẹ́ ológun bí wọ́n ti ní àfojúsùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè láfíríkà tí wọ́n bá nífẹ̀ẹ́ fún oríṣiríṣi ipò tí ó ṣí sílẹ̀. Àǹfààní yìí wà bẹ̀rẹ̀ láti ọjọ́ 19 sí ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024. Wọ́n wá gba àwọn tí ó bá nífẹ̀ẹ́ láti ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n yẹra kúrò nínú sìgá mímu kí wọ́n rí i wípé wọ́n wà ní ìlera pípé nítorí àyẹ̀wò ara, ẹ̀jẹ̀ àti okun yóò wáyé. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu àlékún owó ìwé ìrìnnà passport bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2024. Alukoro fún àjọ alámòjútó ìwé ìrìnnà NIS Kenneth Udoh ni yóò ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Wọ́n ní àlékún yìí wáyé láti lè mú kí iṣẹ́ NIS túbọ̀ gbópọn sí i. Fún ìdí èyí ni ìwé ìrìnnà aláwẹ̀ 32 page tí ó wà ní 35,000 naira tẹ́lẹ̀ yóò di 50,000 naira nígbà tí oní 64 page yìí tí ó wà ní 70,000 naira tẹ́lẹ̀ yóò di 100,000 naira.
Ìjọba àpapọ̀ ti sọ wípé ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè ti mú kí àwọn tẹ́tí sí ìpè ọmọ orílẹ̀-èdè. Mínísítà fún Ìṣúná àti Ètò Ọrọ̀ Ajé Sẹ́nẹ́tọ̀ Abubakar Bagudu ni yóò sọ èyí níbi ìpàdé Nigerian Economic Summit Group tí ó dá lórí ètò ọrọ̀ ajé àti ọdún 25 ìṣèjọba tiwantiwa. Mínísítà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí ń lọ láti ṣe ìgbélárugẹ ètò ọrọ̀ ajé ó ní gbogbo ohun tí àwọn bá ń ṣe ní báyìí àwọn ní láti tẹra mọ́ látàrí ìfẹ̀hónúhàn tí ó wáyé kí wọ́n sì ṣe é ní kíákíá. Peter Obi tí í ṣe olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò gbogbogbò tí ó kọjá ti ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó sọ fún ọmọ orílẹ̀-èdè iye tí yóò ná fún ọkọ̀ òfurufú tuntun àti tàtijọ́ pẹ̀lú iye ọdún tí ọkọ̀ yóò lò kí ó tó gbé iṣẹ́ sílẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Obi kọ sí wípé ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ láti mọ iye tí wọ́n ná fún ọkọ̀ òfurufú tuntun àti tàtijọ́ pẹ̀lú iye ọdún tí ọkọ̀ yóò lò kí ó tó gbéṣẹ́ sílẹ̀. Obi tẹnumọ́ wípé ọwọ́ mímọ́ àti àyà funfun ni ó yẹ kí ó jẹ́ àpèjúwe olórí gidi. Ó ní ìjọba yóò pàdánù ọ̀wọ̀ wọn bí wọ́n bá kọ̀ láti pèsè ìròyìn tó kún rẹ́rẹ́ lórí ọkọ̀ tí wọ́n fi owó orí ará ìlú rà. Obìnrin mìíràn ti gba ipò adájọ́ àgbà CJN lẹ́yìn ọdún 12. Adájọ́ Kudirat Kékeré-Ẹkùn ni ó gba ipò lẹ́yìn ọdún 10 tí obìnrin àkọ́kọ́ adájọ́ Aloma Mariam Mukhtar fẹ̀yìntì ní ọdún 2014. Kékeré-Ẹkùn ni ó di adájọ́ àgbà ìkẹtàlélógún bí ilé ìgbìmọ̀ bá fi ìyànsípò rẹ̀ múlẹ̀. Kékeré-Ẹkùn gba ipò lọ́wọ́ adájọ́ fẹ̀yìntì Ariwoọlá tí ó gba ipò adájọ́ àgbà ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2022 tí ó sì fẹ̀yìntì lẹ́yìn tí ó pé 70 ọdún ìfẹ̀yìntì. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ṣe ìbúra fún adájọ́ Kudirat Kékeré-Ẹkùn gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà ilẹ̀ Nàìjíríà. Bí ó ti ké sí i kí ó jẹ́ olótìítọ́ sí òfin ilẹ̀ Nàìjíríà bí ó ṣe ń bá iṣẹ́ rẹ̀ lọ. Kékeré-Ẹkùn wá ṣe ìlérí láti mú ìfọ̀kànbalẹ̀ wá ní ẹ̀ka ìdájọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kì í ṣe iṣẹ́ àdánìkànṣe. Ìjọba àpapọ̀ ti lérí láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ àkànṣe ojúnà márosẹ̀ Èkó sí Calabar ti 700 km pẹ̀lú ẹ̀sùn tí àwọn tínú ń bí pé tako ìjọba lórí iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́. Mínísítà fún Iṣẹ́ David Umahi ni ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Ó ní gbogbo ìwé àṣẹ tí ó lẹ́tọ̀ọ́ ni àwọn ti gbà kí àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́. Nínú oṣù karùn-ún ni Umahi ṣe àfihàn wípé 500 ilé ni wọ́n ti fi àmì sí fún wíwó ṣùgbọ́n àwọn bàbá onílé ní agbègbè yìí ni wọ́n gbé ìjọba re ilé ẹjọ́ látàrí wípé owó gbàmábínú tí wọ́n san fún wọn kò ká ojú owó. Wọ́n ní ìjọba gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Mínísítà agbèfọ́ba Bello Matawalle ti bu ẹnu àtẹ́ lu bí àwọn agbébọn ṣe ṣekú pa olórí Gatawa District ní ìjọba ìbílẹ̀ Sabonbiri ní ìpínlẹ̀ Sokoto Alhaji Issa Bawa. Alhaji Bawa ni wọ́n ṣekú pa kí wọ́n tó yọ̀ǹda ọmọ rẹ̀ lẹ́yìn tí wọ́n san 60 mílíọ̀nù náírà owó ìyọ̀ǹda. Nínú àtẹ̀jáde ni Matawalle ti darí olórí ológun agbèfọ́ba kí ó tètè bẹ̀rẹ̀ ìwádìí ní kíákíá sí ìṣẹ̀lẹ̀ yìí kí ó sì rí i dájú wípé wọ́n fi gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú rẹ̀ jófin. Alága àti adarí iléeṣẹ́ DA Communication Raymond Dopesi Jr. ti ṣàlàyé lórí ìdí tí wọ́n ṣe fẹ̀yìntì 10 nínú àwọn adarí iléeṣẹ́. Lára wọn láti rí Toni Akiotu, Dókítà Olúwatósìn Dopesi, Ambrose Somide, Anthony Uya, Pauline Ugodaga, Ìyáàfin Mary Lawrence Dopesi, Faith James, Mesa Imone Makamarere, John Emmanuel àti Johnson Onime. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé iléeṣẹ́ Méjì Jonah ni wọ́n ti ṣàlàyé wípé ìfẹ̀yìntì yìí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹwàá ọdún 2024. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Dopesi Jr. ti ṣàlàyé wípé ọ̀pọ̀ ni ó ti lo ọdún 27 nígbà tí àwọn mìíràn ti lo ọdún 22. Bẹ́ẹ̀ òfin kò fi ààyè gbà ju sáà 2 lọ
tí kò ju ọdún márùn-ún. Fún ìdí èyí, ó yẹ kí wọ́n ti fẹ̀yìntì tipẹ́tipẹ́. Ìgbésẹ̀ tí ó yẹ kí ó ti wáyé láti ọdún 5 sí 6 sẹ́yìn. Ó tọ́ka sí ìgbà tí olùdásílẹ̀ iléeṣẹ́ ṣì wà láàyè, tí ó ṣe wípé fàákàjà ọ̀rọ̀ òṣèlú ló ń bá kiri. Èyí kò fún un ní àyè láti mú àyípadà wáyé. Ó fi kún un wípé àyípadà yìí yóò fún àwọn mìíràn ní àǹfààní lẹ́nu iṣẹ́. Ó wá fi ìmoore ẹ̀ hàn sí àwọn tí wọ́n yóò fẹ̀yìntì láìpẹ́. Bí ọmọ orílẹ̀-èdè ṣe ń ṣe làálàá àti rí epo rà, ní ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ilẹ̀ Niger àti Benin ń jẹ ìgbáládùn epo tí wọ́n fi ẹ̀yìn pọ̀n jáde kúrò ní Nàìjíríà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé owó sẹ́fà tí ó níyì ju owó náírà lọ ló mú àwọn kan máa fi ẹ̀yìn pọn epo lọ orílẹ̀-èdè méjèèjì. Akọ̀ròyìn ṣe àwárí wípé jálá epo ni wọ́n ń tà ní 700 sefa, tí ó túmọ̀ sí 1,850 naira lówó Nàìjíríà. Kò sí ibi tí wọ́n ti ń tò lọ rẹrẹ láàrin àwọn ìlú ńláńlá wọn. Ibòmíràn tiẹ̀ wà tí ó ṣe wípé ọkọ̀ kan àti alùpùpù méjì ni wọ́n bá ní ilé epo tí wọ́n ra epo. Bẹ́ẹ̀ làwọn black marketers náà ń bá ọrọ̀ ajé wọn lọ ní ọ̀pọ̀lọpọ̀ ojúnà ní Kútọ́nù àti Kàlávì. Jerrycan ni wọ́n fi ń ta jálá epo ní 600 cefas, tí ó gbọ̀pọ̀ sí ti ilé epo tí wọ́n ń tà ní 700 cefas. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi Benin ṣebùgbé, Wàsíù Ọláwálé, ni ó ti sọ wípé ànító àti àníṣẹ́kù epo wà ní Benin. Gbogbo ènìyàn ló sì mọ̀ wípé Nàìjíríà ni ọ̀pọ̀ rẹ̀ ti ń wá, ṣùgbọ́n owó rẹ̀ rọjú ní Benin. Ẹnìkan láti ilẹ̀ Niger sọ fún akọ̀ròyìn wípé black market ni àwọn awakọ̀ aládàáni ń rà, yàtọ̀ sí ilé-iṣẹ́ tàbí òṣìṣẹ́ ìjọba nìkan tí ó ń ra epo ní ilé epo. Bẹ́ẹ̀ lọmọ orílẹ̀-èdè ń ṣe ìṣòro mọ́jú ní ilé epo látàrí àti tètè rí epo rà lówùúrọ̀ ọjọ́ kejì. Ọjọ́ Ajé ni iléeṣẹ́ NNPC dá ẹ̀bi àìsí epo ru ìpèníjà tí wọ́n ń kojú níbi wọ́n ti ń gbé epo ní Àpápá, ìpínlẹ̀ Èkó. Bákan náà ni agbẹnusọ fún NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ ní àwọn ń ṣiṣẹ́ láti tètè yanjú ìṣòro. Ó sì dá òun lójú wípé títí Ọjọ́rú tí ó kọjá, ìṣòro yìí yóò di ìyanjú. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìlérí, ó túbọ̀ ń burú sí i ni. Iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé 20 akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó tí wọ́n jí gbé ní ojúnà Òtùpó sí Ọ̀túnpà ní Enugu ti gba ìyọ̀ǹda. Ìjínigbé yìí fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ó mú ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ kí ikọ̀ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ kọjá sí agbègbè yìí pẹ̀lú ọkọ̀ hẹlikọ́pítà, dúróònù pẹ̀lú ọkọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé. Nínú àtẹ̀jíṣẹ́ tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí fi ránṣẹ́ sí akọ̀ròyìn ni ó ti ṣàlàyé wípé wọn kò san owó ìdásílẹ̀ kankan gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé ipò yí ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Wọ́n ní pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi gba àwọn akẹ́kọ̀ọ́ yìí kalẹ̀. Bákan náà ni wọ́n rí àwọn mìíràn gbà kalẹ̀ ní àkàtà àwọn ajínigbé. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.